Aláròyé máa wí o. ọdún mẹ́rìnlá ni Moshood yóò lò ní kérémọ́njé èyí lohun tó ṣe fún màmá arúgbó. Iwájú onídàájọ́ Ramon Oshodi tilé-ẹjọ́ àkànṣe kan tó ń rí sí lílo àwọn ọmọdé àti obìnrin nílòkulò láàrin ìlú Èkó Domestic Violence and Special Offences Court tó wà nílùú Ìkẹjà nípìnlẹ̀ Èkó ni wọ́n fojú Lawal Moshood bá lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 7 oṣù karùn-ún ọdún 2024 yìí. Ẹ̀sùn táwọn agbófinró ìpínlẹ̀ Èkó fi kàn án ni pé lọ́jọ́ 2 oṣù kínní ọdún 2019 lágbègbè Maryland nílùú Èkó ó fipá bá ìyá arúgbó kùjọ́kùjọ́ ẹni ọdún 78 78 sùn. Kò sì pẹ́ lẹ́yìn àsìkò náà ni ìyá arúgbó ọ̀hún kú sílé ìwòsàn ìjọba kan tó ti ń gba ìtọ́jú lọ́wọ́. Ìwà pálapàla tí olùjẹ́jọ́ hù yìí ni wọ́n sọ pé ó lòdì sófin orílẹ̀-èdè yìí àti pé ti ìpínlẹ̀ Èkó pàápàá kòrò ojú sí i. Aláròyé gbọ́ pé lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún máa wáyé ṣe ni ìyá arúgbó ọ̀hún béèrè ọ̀nà ibi tó ń lọ lọ́wọ́ olùjẹ́jọ́ yìí, èyí tí olùjẹ́jọ́ ìbá fi tọ́ ọ sọ́nà ṣe ló dọ́gbọ́n mú un lọ síbi ojú ọlọ́mọ òtó tó sì fipá bá a sùn dáadáa. Ariwo burúkú tí ìyá arúgbó ọ̀hún pa lábẹ́ rẹ̀ làwọn kan tí wọ́n wà nítòsí gbọ́ tí wọ́n sì wá gbà sílẹ̀ lọ́wọ́ olùjẹ́jọ́ náà, ṣùgbọ́n kí ìrànlọ́wọ́ tó dé sí ìyá arúgbó ọ̀hún olùjẹ́jọ́ ti bà á lábẹ́ jẹ́ gidi, ṣe lẹ̀jẹ̀ ń dà lábẹ́ ìyá náà gidi tó sì ń jẹ̀rora burúkú nítorí pé ó ti pẹ́ díẹ̀ tó ti lájọṣepọ̀ pẹ̀lú ọkùnrin gbẹ̀yìn. Lọ́jọ́ 13 oṣù karùn-ún ọdún yìí tí ìgbẹ́jọ́ rẹ̀ máa kọ́kọ́ wáyé ṣe ni olùjẹ́jọ́ lòun kò jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn òun. Nígbà tó fi máa di 30 ọjọ́ oṣù karùn-ún yìí kan náà tí wọ́n máa fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ lórí ẹ̀sùn yìí, lọ́ọ̀yà rẹ̀ àti tìjọba ìpínlẹ̀ Èkó ti sọ àsọyé ọ̀rọ̀ láàrin ara wọn. Olùjẹ́jọ́ sì lóun gbà pé òun jẹ̀bi lóòótọ́ ni wọ́n bá dín ẹ̀sùn tí wọ́n fi kàn án kù sẹ́yọ kan. Agbẹjọ́rò ìjọba ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni B.E. Ọ̀kẹ́owó sọ fún adájọ́ pé olúwa mi, lẹ́yìn tí olùjẹ́jọ́ àti lọ́ọ̀yà rẹ̀ ti rí i pé àwọn máa jẹ̀bi, wọ́n jọ wá bẹ̀ wá pé ká sọ àsọyé láàrin ara wa. Olùjẹ́jọ́ lòun gbà pé lóòótọ́ òun fipá bá ìyá arúgbó ọ̀hún sùn. Fún ìdí èyí màá rọ ilé-ẹjọ́ yìí pé kí wọ́n wo ohun tó wà nínú ìwé òfin ìpínlẹ̀ Èkó láti fi ṣèdájọ́ fún un nítorí pé ẹlẹ́ṣẹ̀ kan kò gbọdọ̀ lọ láì jìyà rárá. Nínú ọ̀rọ̀ rẹ̀, adájọ́ béèrè lọ́wọ́ olùjẹ́jọ́ pé ṣé àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án ṣé ó yé yékéyéké àti pé ṣé ó lóhun kan tàbí òmíì tó fẹ́ sọ lórí ọ̀rọ̀ náà. Olùjẹ́jọ́ lòun gbọ́ àlàyé àti pé ẹ̀sùn tí wọ́n fi kàn òun ó yé òun dáadáa. Ó ní ohun kan tóun máa tọrọ lọ́wọ́ adájọ́ ni pé kó ṣàforíjì fóun. Adájọ́ bẹnu àtẹ́ lu ìwà pálapàla tí olùjẹ́jọ́ hù nípa bó ṣe fipá bá ìyá arúgbó ọ̀hún sùn tí ìyá náà sì padà kú nígbẹ̀yìn. Adájọ́ sọ ọ́ sẹ́wọ̀n ọdún 14 gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára lọ́gbà ẹ̀wọ̀n Kirikiri nílùú Èkó. Àmọ́ ṣá o, ó ní kí wọ́n bẹ̀rẹ̀ sí ka ọdún rẹ̀ láti ọjọ́ 2 oṣù kínní ọdún 2019 tó ti wà láhàámọ́ ọgbà ẹ̀wọ̀n. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.